báwo ni igi ṣe fẹ́ dá lóko tó fẹ́ para lé. Ikú rẹ̀. Ẹ máa ní láti fún mi coaching. Hello guys, welcome to my YouTube channel, Omo Landlord. Another gbedu don drop now, another gbedu. The movie where I wan show you now, omo, ó lọ far o. Orí mi má burú, orí mi má gbàbọ̀dé, orí mi má gbàgbàkúgbà. Orí by Muyiwaademola. The movie so fantastic, so mad. You wanna watch this? Check it out. Orí ajé ní oko ajé ẹ̀dá lábàárò orílẹ̀ ẹlẹ́jọ́. Àlùjọ ni mo fẹ́ gbọ́ kó kọ́kọ́ orí mi kó wú. Please make sure that you subscribe after you watch this movie and go subscribe to Muyiwaademola YouTube channel and waiting for the movie. May 1st, it's gonna be drop. The movie is so mad. Ṣé wà náà dé báyìí? Olóòsì ìdá òsì ní padà wakọ̀ láì mú jẹun. Báwo ni igi ṣe fẹ́ dá lóko tó fẹ́ para lé. Ikú rẹ̀. Ẹ máa ní láti fún mi coaching tourism tẹ́ fi fẹ́ ṣe òkú Bísádé. Ẹ̀wọ̀. Báwo ni ti fẹ́ sìnkú ẹ̀? Mo sì ti gbúrò àwọn ará Ìbàdàn wọn lè dá gan. Senior Advocate of Nigeria, David, Senior Advocate of Nigeria. Sure, and it makes sense, yeah. Make it make sense to me. Are you trying to say that my We just make color be one breaking news, and for this side the news they say one private. Thank you for watching. See you next video. Please subscribe. Love you.